kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run ọba. Àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ 27 nínú oṣù kọkànlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn yín. Síwájú kẹ́ tó gbọ́ àwọn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá padà dé kí ìròyìn fẹlifẹli tó máa tẹ̀síwọ́ wájú à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bola Ahmed Tinubu òun ló ti tẹnumọ́ ìpinnu rẹ̀ wípé àwọn ilé-iṣẹ́ ìfọ epo kéréje yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní kòpẹ́kòpẹ́ yìí jákèjádò tùbútùrò orílẹ̀-èdè Nàìjíríà. Bola Ahmed Tinubu èyí tó sọ̀rọ̀ ọ̀hún níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ kan eléyìí tó jẹ́ ti ìmọ̀ ọ̀gbìn, ilé ẹ̀kọ́ gíga fáfitì ti ìmọ̀ ọ̀gbìn, èyí tó jẹ́ wípé ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ ọ̀hún ti ọdún 2023 wípé káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi ọkàn wọn balẹ̀ ó ní láìpẹ́ láì jìnnà ohun gbogbo ló ti wà ní sẹpẹ́sẹpẹ́, iṣẹ́ sì ń lọ lẹ́rújúnà láti lè mú ìpinnu rẹ̀ ṣẹ. Ọ̀rọ̀ ọ̀hún èyí tó wáyé nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún Michael Ọ̀para ilé ẹ̀kọ́ gíga fáfitì ti ìmọ̀ ọ̀gbìn, èyí tó jẹ́ wípé ọ̀kan nínú àwọn ènìyàn eléyìí tó jẹ́ ògbóǹtarìgì nínú ètò ìṣèjọba Bola Ahmed Tinubu èyí tó wà ní ẹ̀ka ètò ọ̀gbìn ní orílẹ̀-èdè Nàìjíríà. Òun ló ṣojú fún ààrẹ Bola Ahmed Tinubu níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ọ̀hún. Níbẹ̀ ló ti ń jẹ́ṣẹ́ Tinubu fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n fọ ọkàn wọn balẹ̀, ohun tí ò tó òun ni ó padà tí ó ṣẹ́kù ní orílẹ̀-èdè Nàìjíríà. Olé kúkú ti mọ ààrẹ Tinubu wípé wíbẹ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn ilé-iṣẹ́ ìfọ epo kéréje ní àtúnṣe ló ti ń lọ nínú rẹ̀ báyìí. Wọ́n ní nípa ìdí èyí lásìkò tí àwọn ilé-iṣẹ́ ìfọ epo ọ̀hún tí wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́, epo bẹtiróòlù èyí tí wọ́n ń tà ni yóò já wálẹ̀ pátápátá tí ó sì di ìrọ̀rùn tí ó tó tí ó sì ṣẹ́kù fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Tinubu bó ti sọ̀rọ̀ ọ̀hún láti ẹni tó ṣojú fún níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde nínú ọgbà ilé ẹ̀kọ́ náà, Ọ̀gbẹ́ni Ṣùwáìbù èyí tó ṣojú fún Tinubu níbẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ogun Dapo Abiodun ló ti sọ̀rọ̀ jáde wípé lára àwọn ààrẹ èyí tó yẹ ká gbé oríyìn fún òun náà ni Tinubu wà nítorí wípé òbítíbitì gbèsè gọbọyé òun ni Tinubu ló dé bá nínú ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àdójúkọ èyí tó jẹ́ wípé ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń wa ọkọ̀ orílẹ̀-èdè ọ̀hún sẹ́yìn tí ò jẹ́ kó ní lọ síwájú òun ni Tinubu ló dé bá gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí nígbà tó gba ìdá ìṣàkóso agbára ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Dapo Abiodun tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ogun tó sọ̀rọ̀ ọ̀hún lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan èyí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó lánàá tí í ṣe ọjọ́ Sunday àìkú ọjọ́ 26 nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí. Níbẹ̀ ni Dapo Abiodun ti bẹ̀rẹ̀ sí ní mẹ́nuba àwọn àdójúkọ pàápàá jù tá a bá sọ̀rọ̀. Ó ní bẹ́ẹ̀ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan tí wọ́n jẹ́ àríjẹ nídìí ìwà ìbàjẹ́ ni wọ́n ṣe ìtẹ̀ràbàǹdẹ̀dẹ̀ síbi ọ̀rọ̀ epo orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀kún rẹ̀ èyí tá a mọ̀ sí sọ́bsidì, tí wọ́n ń gbà tí wọ́n sì ná owó ọ̀hún sápò ara tiwọn nìkan tòun ti mọ̀lẹ́bí wọn. Ó ní ṣùgbọ́n ní gẹ́rẹ́ tí Bọ́lá Tinubu débẹ̀ ní bàbá àwọn kéde yíyọ ẹ̀kún owó orí epo tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yọ èyí tó jẹ́ pé àwọn owó ọ̀hún ni wọ́n ti bẹ̀rẹ̀ sí nílò
fún àwọn àkànṣe iṣẹ́ ìdàgbàsókè fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní lótìtọ́ àti lódodo ó ló lè nira o láti ra jálá epo kan ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Ó ní ṣùgbọ́n pẹ̀lú ìgbésẹ̀ eléyìí tí Bọ́lá Tinubu gbé yìí, Dapo Abiodun ní ìgbésẹ̀ akínní o. Ó ní ó lójú ààrẹ èyí tó lè gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀ fún ìgbà àkọ́kọ́ ọjọ́ àkọ́kọ́ o nínú ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè, kó sì kéde bákan náà kí iṣẹ́ ó sì bẹ̀rẹ̀ lórí àwọn ìgbésẹ̀ rẹ̀. Dapo Abiodun wá ní lẹ́yìn èyí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó lóhun tó ti mẹ́hẹ̀ ní, ṣùgbọ́n ní báyìí o ó ní bí àwọn ọmọ ilẹ̀ yìí bá bẹ̀rẹ̀ sí ní fojú ṣùnùkùn wò wọn yóò rí pé àlàáfíà ó ti ń jọba díẹ̀díẹ̀ bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nípa ìdí èyí ó yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa gbé òṣùbà káre fún ààrẹ Tinubu o. Lákòótán nínú ọ̀rọ̀ Dapo Abiodun èyí tó sọ lórí ayélujára àti lórí iléeṣẹ́ amóhùnmáwòrán ọ̀hún tí ìwé ìròyìn gbé jáde ó ní òun rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Bọ́lá Tinubu o kí ètò ìṣèjọba rẹ̀ kó lè kẹsẹ̀ járí. Bákan náà fi dá àwọn ọmọ ilẹ̀ yìí lójú o wípé dídùn ní ọsàn yóò so fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí látọwọ́ ààrẹ Tinubu. Gẹ́gẹ́ bí Dapo Abiodun ti ṣe gómìnà ìpínlẹ̀ Ogun bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún jáde lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ètò ọ̀hún èyí tó farahàn ń bẹ̀ lórí amóhùnmáwòrán ọ̀hún èyí tó wà ní ìpínlẹ̀ Èkó. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì? Bí ìlú gángan lọ̀rọ̀ lé ayé jẹ́ o lórí fàákàjà èyí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo, pàápàá jù láàrin gómìnà Rotimi Akeredolu àti igbákejì rẹ̀ ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwà. Ní báyìí o ẹgbẹ́ òṣèlú PDP àwọn tí wọ́n ti sọ̀rọ̀ jáde wọ́n ní ohun gbogbo ó ń bẹ lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n ó dá àwọn lójú wípé ìjà ọ̀hún eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu èyí tó parí lópin ọ̀sẹ̀ tó kọjá yìí láàrin gómìnà Rotimi Akeredolu àti igbákejì rẹ̀, níbi tí gbogbo àwọn lẹ́nu lọ́rọ̀ pàápàá jù àwọn olóṣèlú ní ìpínlẹ̀ Ondo tí wọ́n ti balẹ̀ gùdẹ̀ sílùú Àbújá láti rí dájú pé wọ́n yanjú aáwọ̀ ọ̀hún èyí tó wà láàrin gómìnà ìpínlẹ̀ Ondo Akeredolu àti igbákejì rẹ̀. Ẹgbẹ́ òṣèlú PDP ní gbogbo akitiyan Tinubu àwọn gbà á ládùúrà kó má já sí pàbó nítorí wípé ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà eyín Abdullahi Umar Ganduje òun náà ti gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ níbi tá a ti rí Masari Almakura, àwọn ìgbìmọ̀ eléyìí tó ń jẹ́ alága fún wípé kán lọ yanjú aáwọ̀ ọ̀hún tó sì jẹ́ wípé lẹ́yìn gbogbo akitiyan wọn bí wọ́n ṣe ń lọ láti lu Àbújá sí ìpínlẹ̀ Ondo pàbó ni gbogbo rẹ̀ já sí o. Èyí tó fà kẹgbẹ́ òṣèlú PDP ní tiwọn kí wọ́n fi sọrú ọ̀rọ̀ ọ̀hún jáde wípé ọ̀rọ̀ ọ̀hún kò tí ì lè níyanjú o àfi tí Rotimi Akeredolu ti ṣe gómìnà ìpínlẹ̀ wọn tó bá darí padà dé láti òkè òkun níbi tó ti lọ rèé tọ́jú ara rẹ̀ lọ̀rọ̀ ọ̀hún ló lè níyanjú. Bí bẹ́ẹ̀ kọ́ gbogbo akitiyan èyí tí Tinubu tó ń ṣe yìí àwọn gbà á ládùúrà kó má já sí pàbó ni o, nítorí wípé ohun tó wà nílẹ̀ yìí ó kọjá ohun tí wọ́n lè fi ojú kékeré o àti ọwọ́ kékeré mú. Wọ́n ní ṣùgbọ́n tí gómìnà Rotimi Akeredolu tó bá wà ní ìkàlẹ̀ àtòun àti igbákejì rẹ̀ yóò sọ tinú rẹ̀ jáde. Nípa ìdí èyí ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ọ̀hún kó níyanjú o. Bí bẹ́ẹ̀ kọ́ irọ́ lásán o òun ni Tinubu ń pa. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP bí wọ́n ti sọ ọ̀rọ̀ ọ̀hún jáde lópin ọ̀sẹ̀ látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú ọ̀hún eyín ọ̀gbẹ́ni Kẹ̀ndẹ́lì èyí tó gbé jáde lórúkọ ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ Ondo. Ọwọ́ àwọn àjọ èyí tó ń gbógun ti lílo oògùn olóró ní orílẹ̀-èdè wa Nàìjíríà NDLEA àwọn ni wọ́n ti rọ́wọ́ tó àwọn ènìyàn kan o nílùú Òṣogbo tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí níbi ayẹyẹ fàájì kan èyí tí wọ́n ń ṣe òtún láwọn ènìyàn ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gba oògùn olóró tí wọ́n gbé wọ inú gbọ̀ngàn ayẹyẹ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ látẹni tó jẹ́ agbẹnusọ
fún àjọ NDLEA ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi èyí tó sọ̀rọ̀ ọ̀hún ó ní nínú àwọn ìròyìn àti ìwádìí èyí tí wọ́n ṣe lórí ìròyìn kan tí wọ́n fi tó wọn lọ́wọ́ o wípé àwọn kọ̀lọ̀sí elétí ikún kan wọ́n fẹ́ ṣe ayẹyẹ kan o nílé ìtura kan èyí tó wà ní Ọ̀fàtẹ̀dó nílùú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí tí ó wáyé o ní ọjọ́ 25 oṣù kọkànlá ọdún yìí wọ́n ní lẹ́yìn ìròyìn ọ̀hún tí àwọn àjọ NDLEA tí wọ́n gbọ́ làwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí wọn o tí wọ́n sì fi àwọn ènìyàn ọ̀hún lára balẹ̀ wọ́n ní pàtó ohun tí ayẹyẹ ọ̀hún dálé lórí òun ni láti fi ṣe àjọyọ̀ títa ògùn olóró lílo ògùn olóró eléyìí tó jẹ́ wípé wọ́n ní àwọn igi lẹ́yìn ọgbà àwọn ènìyàn tí wọ́n ń bẹ lẹ́yìn àwọn tí wọ́n gbé ayẹyẹ ìnáwó ọ̀hún kalẹ̀ nínú gbọ̀ngàn ilé ìtura náà èyí tó wà ní Ọ̀fàtẹ̀dó ni wọ́n ní wọn yóò ta ògùn olóró fífà àti mímu níbẹ̀ lọ́jọ́ ìnáwó ọ̀hún wọ́n ní èyí ni àwọn àjọ NDLEA gbọ́ ò gẹ́gẹ́ bí Babáfẹ́mi ti gbé ọ̀rọ̀ ọ̀hún jáde tí wọ́n sì fi àwọn ènìyàn ọ̀hún lára balẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ ayẹyẹ náà kó tó di pé wọ́n ya bòbùbà ibi ayẹyẹ ọ̀hún tí wọ́n kó àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì lẹ́yìn ọgbà àwọn ènìyàn ibi tí wọ́n gbé ìnáwó ọ̀hún kalẹ̀ ní báyìí wọ́n rí èèyàn bíi 3 kó nínú wọn o tí wọ́n sì kó àwọn tó kù náà sí ọgbà pamọ́ wọ́n ní ṣùgbọ́n àwọn 3 ọ̀hún ni wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọ́n ṣe àgbékalẹ̀ ayẹyẹ ìnáwó ọ̀hún níbi tí wọ́n ti ń ta ògùn olóró wọ́n ní gẹ́gẹ́ bí Babáfẹ́mi ti sọ ó ní ìwádìí ó ti ń lọ lọ́wọ́ o láti lè ṣe ìwádìí wọn wọ́n ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí ọ̀hún wọn yóò taari wọn lọ sílé ẹjọ́ o sílé ẹjọ́ yóò sì ṣe ìdájọ́ bó ti tọ́ àti bó ti yẹ lórí àwọn ènìyàn náà. lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà òǹkọrin èyí tó tún jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà Charles Òkúta tí gbogbo èèyàn mọ̀ sí Charlie Boy òun mà ló ti sọ̀rọ̀ jáde o wípé lótìtọ́ àti lódodo òun lè dà bí ẹni tó ń mu ọtí lójú àwọn ènìyàn ó ní ṣùgbọ́n òun fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dúdú lásìkò yìí wípé ọtí mímu o àti ohun gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ọtí o òun ò fẹ́nu kan rí bẹ́ẹ̀ sínú òun ò kí mú ó ní ṣùgbọ́n nípa ìgbé káàfa eruku èyí tá a mọ̀ sí kéèyàn ó mu igbó tàbí sìgá ó ní eyín gangan lòun máa ń mu o níbi tó ti sọ̀rọ̀ náà lásìkò tí gbajúgbajà òṣèré orí ìtàgé sinimá àgbéléwò elédè Yorùbá Ìyábọ̀ Òjó tó ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lórí àwọn ètò kan lórí ayélujára níbẹ̀ ni Charlie Boy ló ti sọ̀rọ̀ fún di mímọ̀ ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn lòun ò ti fẹnu kan ohun tó ní ṣe pẹ̀lú ọtí àti ohun gbogbo tó bá ti jẹ́ ọtí o ó ní ṣùgbọ́n ká fa igbó fa sìgá ó ní ẹ̀bùn pàtàkì eléyìí tí a ṣẹ̀dá tó mú mọ́ òun tóun sì gbà ní o ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn lòun ti gbìyànjú láti mú ẹnu kúrò níbi à ń fa eruku ó ní ṣùgbọ́n ó nira fún òun láti jáwọ́ ń bẹ̀ tóun sì ní ìgbàgbọ́ wípé láìpẹ́ láì jìnà òun yóò fi ohun gbogbo tó bá ní ṣe pẹ̀lú eruku sílẹ̀ tóun yóò sì fi ayé òun fún mímọ́ o àti ohun fífà àti ohun mímu olóhun yóò jìnà sí rere ẹni ọdún 73 ọ̀hún 73 years ó ní bẹ́ẹ̀ àwọn ènìyàn bá rí òun wọ́n máa ń fojú ọmọ 40 ọdún o wọ́n máa fi ń wo òun ni nítorí bóun ṣe dúró nílẹ̀ dáadáa tóun sì dàbí ọ̀dọ́ langba ó ní kò ṣẹ̀yìn àwọn eré ìdárayá àti nǹkan tóun máa ń fa ìlérúkù yìí ló ń fún òun ní ìlera ara pípé o tóun sì dàbí ọ̀dọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti lọ́jọ́ o ní ìgbà tí àwọn ènìyàn bá rí òun lákòótán nínú ọ̀rọ̀ Charlie Boy ó ní òun fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé láìpẹ́ láì jìnà òun yóò mú ẹnu kúrò níbi ohun gbogbo tó ní ṣe pẹ̀lú eruku. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára wa Feli-feli TV lónìí ti ṣọjọ́ ajé títí dojúmọ́ ọ̀la tẹ́tùmá láǹfààní sí ọ̀tún ròyìn míì mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà nínà wá o ayọ̀ ńlá ò fi pàdé fún mi Adénúgà lẹni tó múlò yàn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn
ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.